A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ bu ọwọ́ lu ìbéèrè gómìnà Ṣèyí Mákindé láti bẹ̀rẹ̀ ìsinmi ọlọ́dọọdún bí igbákejì rẹ̀ Adébáyọ̀ Lawal ṣe ń gbáradì àti gba ìṣàkóso ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí lẹ́tà tí Mákindé kọ ránṣẹ́, ìsinmi yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 10 oṣù kẹjọ tí yóò sì parí ní ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún 2026 bí wọ́n ti ń retí kí ó bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2026. Ìgbésẹ̀ yìí tẹ̀lé ìlànà òfin ọdún 1999 tí ó fún gómìnà láàyè àti fi tó ilé ìgbìmọ̀ létí kí wọ́n tó lè lọ ìsinmi tàbí pa ibiṣẹ́ jẹ. Igbákejì agbẹnusọ Mohammed Fadeyi tí ó gba ìṣàkóso ìpàdé ni ó ka lẹ́tà ọ̀hún síta gẹ́gẹ́ bí aṣojú agbẹnusọ Adébọ̀ Ògúndoyin. Lẹ́yìn ìjíròrò ni àwọn aṣòfin jọ pa ohùn pọ̀ bu ọwọ́ lu ìbéèrè gómìnà bí wọ́n ti fi ìgboyà wọn hàn sí igbákejì gómìnà láti mú kí iṣẹ́ lọ bí ó ti tọ́ àti bí ó ti yẹ ní àkókò tí gómìnà ò ní fi sí lẹ́nu iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọ̀tọ̀kùlú ìlú títí kan àwọn gómìnà àti aṣòfin ìjọba àpapọ̀ ni wọ́n kópa nínú ayẹyẹ ìkàwégboyè Jasmine tí í ṣe ọmọbìnrin mínísítà ìlú Àbújá Nyesom Wike ní Southampton University níbi tí ó ti gba oyè Bachelor of Laws Upper Second Class Honours. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ mínísítà Lérè Ọláyínká ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni ó ti ní Wike àti ìyàwó rẹ̀ Justice Eberechi Suzette Wike pẹ̀lú àwọn èèyàn ńláńlá láwùjọ ni wọ́n wà níbi ayẹyẹ tí ọmọ rẹ̀ fi kàwé gboyè kúrò ní ifásitì. Àwọn mìíràn tí wọ́n tún péjú pésẹ̀ síbi ayẹyẹ yìí ni gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Umar Fintiri, olùdíje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ọ̀jọ̀gbọ́n Sunday Onah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Atọ́kùn ètò Ìfẹ́dayọ̀ Ọlárìndé tí gbogbo ènìyàn mọ̀ sí Daddy Freeze àti akọ̀ròyìn Fẹ́gírò Johnson ti ń pè fún ẹ̀rí tí ó fìdí múlẹ̀ lórí ìwádìí tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kan olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà bí wọ́n ti rọ ọmọ Nàìjíríà kí wọ́n jẹ́ kí òfin pa ìtú ọwọ́ rẹ̀ yálà tí wọ́n fi ń dájọ́ láì tí ì parí ìwádìí premature conclusions. Èsì yìí ń wáyé láàrin ìwádìí tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀sùn mìíràn ICPC ń ṣe lórí ẹ̀sùn tí ọmọọba Adéníyì Adéyẹmí ṣe lórí àdàmọ̀dì àjọ ìjọba Presidential Foreign Investment Promotion Council PFIPC. Iléeṣẹ́ ààrẹ tẹnumọ́ wípé PFIPC kì í ṣe àjọ ìjọba tí wọ́n dámọ̀, kò ní òǹtẹ̀ òfin. Nínú fọ́nrán tí wọ́n ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Daddy Freeze ti ń béèrè ìdí lórí ẹ̀sùn tí wọ́n fi kan Gbàjàbíàmílà nítorí Adéyẹmí ní òun kò ní ìpàdé pẹ̀lú Gbàjàbíàmílà rí, nípasẹ̀ alárinà ni wọ́n fi ń ránṣẹ́ sí ara wọn. Ó ní ẹ̀sùn tó bá ní í ṣe pẹ̀lú owó gbọ́dọ̀ ní ẹ̀rí àti àlàyé lórí ìdúnàádúrà documentary proof. Ó ní èsì aráàlú gbọ́dọ̀ lọ pẹ̀lú ẹ̀rí tí wọ́n ṣe àgbékalẹ̀ látara ìwádìí yálà tí wọ́n fi ń tẹ̀lé àhesọ. Ó fi kún un wípé fọ́tò pẹ̀lú òṣìṣẹ́ ìjọba kò tó láti fìdí òtítọ́ múlẹ̀. Daddy Freeze ní kí wọ́n má rí ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìgbèjà ṣùgbọ́n ìpè fún títẹ̀lé ìlànà òfin lórí ọ̀rọ̀ tí ó bá ní ẹ̀rí. Bákan náà ni akọ̀ròyìn Fẹ́gírò Johnson rọ ọmọ Nàìjíríà kí wọ́n mọ ìyàtọ̀ láàrin ẹ̀sùn àti ẹ̀rí allegations and proven facts bí ó ti ṣe ìkìlọ̀ tako fífi ààyè gba títí òṣèlú bọ ọ̀rọ̀ kí ìwádìí tó parí. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Johnson ti ṣe àríyànjiyàn wípé gbogbo ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìdúnàádúrà owó gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀. Ọ̀rọ̀ yìí ti wá dá awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí ọ̀pọ̀ ń fi ẹ̀hónú wọn hàn lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ ṣùgbọ́n Gbàjàbíàmílà sẹ́ bí ó ti ní òun kò lọ́wọ́ nínú ẹ̀sùn. Àjọ ICPC kò tíì parí ìwádìí, bẹ́ẹ̀ ni wọn kò tíì kéde àbájáde ìwádìí kankan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
olùwòo ilẹ̀ ìwọ ọba abdulrasheed akànbí ti ní ọba àti ààfin jẹ́ aṣojú olódùmarè bí ó ti ṣe àpèjúwe ààfin tí wọn kì í bọ òrìṣà ní àpèrè mímọ́ ọlọ́run lórílẹ̀ alààyè. Nínú àtẹ̀jáde tí wọ́n yọ̀ǹda láti ọwọ́ akọ̀wé ọba Halib Ibrahim ni ọba akànbí ti ṣe àpèjúwe ààfin tí kò lábàwọ́n idol-free ní ààfin mímọ́ pẹ̀lú àṣẹ tí ó lágbára ju ti mọ́sálásí, ṣọ́ọ̀ṣì àti ojúbọ. Ó bu ẹnu àtẹ́ lu àwọn ọba tí wọ́n ṣe ìgbélárugẹ òrìṣà ní ààfin bí ó ti ní àìmọ̀kan ń bá irúfẹ́ ọba báwọ̀nyí jà. Ọba akànbí tẹnumọ́ wípé oyè ọba gbọ́dọ̀ jẹ́ mímọ́, ògo ọba jíjẹ gbọ́dọ̀ padà nípa ṣíṣe àtúnṣe àwọn àṣìṣe tí àwọn baba ńlá wọn ṣe. Bákan náà ni ọba akànbí ní òun di ọba láti lè kọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá bí àpèrè ṣe gbọ́dọ̀ rí. Ó ní ààfin tí kò bá ní òrìṣà ní bíbọ ní agbára ju ilé ìjọsìn nítorí ààfin ní àṣẹ àtòkèwá ti wá. Ọba ṣe àríyànjiyàn wípé ìyàtọ̀ wà nínú sínsin olódùmarè àti òrìṣà láàfin, kí wọ́n gbé òrìṣà lọ ojúbọ kì í ṣe ní ààfin. Olúwo ní àwọn baba ńlá wọn kò jẹ́ iṣẹ́ tí olódùmarè rán wọn, ìdí nìyí tí ọlọ́run fi rán òun pẹ̀lú ipò láì wo ìpèníjà láti wá jíṣẹ́ fún àwọn ọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ ní ìlú Àbújá ti dá ẹ̀wọ̀n gbére fún àwọn ọkùnrin mẹ́ta tí wọ́n tọpinpin dé ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn jẹ̀bi ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìwà dàlúrú. Àwọn tí wọ́n dájọ́ fún yìí tí wọ́n pe orúkọ wọn ní Abdulrasaq Umar aka Abu Khalifa tàbí Abu Khalid, Yunusa Musa aka Yunusa bin Musa àti Shamsu Adamu Sanni ni adájọ́ Salim Ibrahim dá ẹ̀wọ̀n gbére fún. Adájọ́ pàṣẹ kí ẹ̀wọ̀n gbére wọn bẹ̀rẹ̀ ní ọjọ́ tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú wọn. Ìjọba àpapọ̀ ni ó fi ojú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó mẹ́wàá tí ó dá lórí ìlẹ̀dí àpòpọ̀, ìjínigbé, ìgbaniwọlé sí ìdí iṣẹ́ àdàlúrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn olùjẹ́jọ́ bẹ̀bẹ̀ wípé àwọn jẹ̀bi ẹ̀sùn. Agbẹjọ́rò wọn rọ ilé-ẹjọ́ kí ó bojú àánú wò wọ́n nítorí àwọn gangan kọ́ ni ó ṣe ẹ̀ṣẹ̀, kí ó wò wípé baálé ilé ni wọ́n tí ó bí ọmọ pẹ̀lú òbí tó ti di arúgbó tí wọ́n ń tọ́jú. Ó rọ ilé-ẹjọ́ kí ó fún wọn ní oore-ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí i kí ẹ̀wọ̀n wọn dẹwọ́, ṣùgbọ́n agbẹjọ́rò ìjọba ṣe lòdì sí èyí bí ó ti ṣe àríyànjiyàn wípé àwọn wọ̀nyí mọ̀ọ́mọ̀ jọ gbìmọ̀pọ̀ jíyàn gbé, wọ́n sì kọ̀ àti fi ọ̀rọ̀ tó agbófinró létí pẹ̀lú wípé wọ́n mọ̀ nípa ìpètepèrò. Adájọ́ Ibrahim kọ ẹ̀bẹ̀ wọn bí ó ti gbà wọ́n sí ẹ̀wọ̀n gbére. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti jẹ́jẹ̀ẹ́ wípé iléeṣẹ́ ààbò rẹ̀ Ìró-ẹkùn Security Network yóò gba igbó ìpínlẹ̀ Kwara padà lọ́wọ́ àwọn adàlúrú àti àwọn ọ̀daràn yòókù. Ìgbòho sọ àsọdájú yìí lánàá ní ìlú Ìlọrin níbi ìṣíde iléeṣẹ́ ààbò rẹ̀ ní Igbómìnà House bí ó ti tẹnumọ́ wípé àwọn kò ní fi ààyè gba kí àwọn ọ̀daràn sọ igbó di ibi ìpamọ́ fún ìwà agbésùmọ̀mí. Ìgbòho ní àwọn ṣe àgbékalẹ̀ èyí láti fi kún ìjọba lọ́wọ́ láti lè gbógun ti ìjínigbé, àdàlúrú àti àwọn ìṣòro ààbò mìíràn káàkiri ìpínlẹ̀. Ìgbòho wá da àhesọ tí àwọn kan ń gbé kiri ẹnu wípé gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ṣe lòdì sí àbẹ̀wò rẹ̀ sí ìpínlẹ̀ Kwara bí ó ti ní òun ní ìgbàgbọ́ wípé gómìnà mọrírì ìfòyà àwọn olùgbé lórí gúlégúlé àwọn ajínigbé. Ajìjàǹgbara gbóríyìn fún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Adékìmí Òjó fún iṣẹ́ takuntakun àti àtìlẹ́yìn lórí àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe sẹ́yìn, pàápàá jùlọ láwọn igbó tí ó wà láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Kwara. Ìgbòho ní àwọn kò dá Ìró-ẹkùn sílẹ̀ láti fi rọ́pò ọlọ́pàá, ológun tàbí àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ṣùgbọ́n láti ró ìgbìyànjú wọn lágbára sí i. Àwọn gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá, ológun àti àjọ aláàbò yòókù láti ṣe àdínkù ìwà ìjínigbé, àdàlúrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ṣe ẹ̀sùn wípé ìṣòro ààbò ń tẹ̀síwájú nítorí àtìlẹ́yìn tí wọ́n ń rí gbà láti ọ̀dọ̀ àwọn kan láàrin ìlú bí ó ti rọ àwọn olùgbé
pàápàá jùlọ àwọn ọ̀dọ́ láti máa pèsè ìròyìn tí yóò ran iṣẹ́ agbófinró lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons ti ṣíṣọ lójú aṣọ jẹ́sí tuntun pẹ̀lú ìràwọ̀ mẹ́wàá tí ó dìrọ̀ mọ́ báàjì ààyà ikọ̀ síwájú ìdíje 2026 Women's African Cup of Nations. Ìràwọ̀ kọ̀ọ̀kan ni ó ṣe àpèjúwe àṣeyọrí ọ̀kan lára àṣeyọrí orílẹ̀-èdè ní continent, gẹ́gẹ́ bí Ezone Africa ṣe ṣe àfihàn rẹ̀ nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní ìrọ̀lẹ́ àná. Ikọ̀ tí ó ti gba African Champions fún ìgbà 9 kọ́kọ́ wọ àkànṣe aṣọ special kit níbi ìdíje ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ àná pẹ̀lú Twiga Stars Tanzania níbi tí wọ́n ti gba àmì ayò 2-1. Ikọ̀ Joseph Madugu yóò mórílé Morocco láti ṣe àlékún àkọọ́lẹ̀ oríire wọn nípa ṣíṣe àṣeyọrí ìkọkànlá 11th Continental Crown. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.